Allah subhanahu wa ta'ala ó sọ nínú Qur'an ó ní alladhina idha asabatuhum musibah qalu inna lillahi wa inna ilayhi raji'un. àwọn tó ṣe pé tí àdánwò bá kàn wọ́n wọn ní nǹkan kan tí wọ́n fẹ́ darí ọ̀rọ̀ sí á darí ẹ̀ padà sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ọba tó dá wa wípé ọ̀dọ̀ ẹ̀ láti wá wọ Ọlọ́run ọba ọ̀dọ̀ ẹ̀ náà la padà sí. Alhaji Hasan Taiwo Ogogo ó ti ṣe wọn bá tí ó lè ṣe o ó ti bọ́ọ̀lẹ̀ ní bus stop títí ẹ̀. Alhaji Hasan Ogogo sọ pé òun ò jẹun mọ́ ṣùgbọ́n tí àsìkò bá tó tí ikú bá dé tó bá ti tó àsìkò wípé n tó jẹ́ tó ikú ayọ̀wọ̀ èèyàn kúrò láwo ikú ti yọwọ́ Alhaji Ogogo kúrò láwo. Alhaji Hasan Ogogo sọ wípé òun ò àtì mọ́ ṣùgbọ́n eré tó ṣe gbẹ̀yìn tí àwọn èèyàn ń wò Ọlọ́run bá sọ wípé èèyàn náà ní nítorí pé gbogbo ìgbà tí àwa tí à ń sáré tí à ń ṣe gbogbo ẹ̀ Allah subhanahu wa ta'ala ó sọ fún wa nínú al-Qur'an ó ní falawla idha balagatil hulqum lásìkò tá à ń sáré tí à ń bẹ Ọlọ́run wípé Ọlọ́run o Alhaji Hasan Ogogo Ọlọ́run ọba ní sẹ́yìn ọmọ ń gbà yẹn pé ẹ̀mí yẹn ó ti dé ògóńgó ó ti dé ọ̀fun Alhaji Hasan Ogogo wa antum inna idha tansurun àwa ń wo Alhaji Hasan Ogogo pé ó ṣeé ṣe kọ́lọ́run ọba kó ìtúmbà àdá padà ṣùgbọ́n Ọlọ́run ọba wa ń sọ fún wa pé wa nahnu aqrabu ilayhi walakin la tubsirun lásìkò tẹ́yìn ń ṣàdúrà yẹn pé kó padà sáyé yẹn Ọlọ́run ọba ní àwọn màláìkà mi tó fẹ́ gbẹ̀mí ẹ̀ wọ́n súnmọ́ ju ẹ̀yin lọ ṣùgbọ́n ẹ̀yin ò lè rí àwọn màláìkà gbẹ̀mí wọ́n ti gbẹ̀mí Alhaji Hasan Ogogo nígbà tí tiẹ̀ tó tán láyé. Ọlọ́run jọ̀ọ́ bá wa pa àṣìṣe Alhaji Hasan Ogogo bá wa pa àṣìṣe rẹ̀. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ẹbí akínyìn o ikú ti tún mú kan lọ láàrin yín bí Ọlọ́run bá ṣe máa ń ṣe nìyẹn Ọlọ́run bá ṣe máa ń rotate ẹ̀ nìyẹn ọkàn ẹbí yín nìyẹn ẹ gbà fọlọ́run ọba náà ni n tó le láti mú mọ́ra ni ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe fún nítorí pé daraju kama daraja al-qurun wa gallahu ma daraju wal mar'u ghayru mukhalladin. Alhaji Hasan Ogogo kú gẹ́gẹ́ bí àwọn tànà náà bá ṣe sọ pé wọ́n kú kì í ṣe pé Alhaji Hasan Ogogo kì í ṣe pé yan tiẹ̀ lọ́tọ̀ ọmọ èèyàn kan wọn ò ní ṣe gbére nínú ilé ayé yìí á kí gbogbo èèyàn bí o ọmọ ìyàwó á kí gbogbo yín náà èèyàn kan ò lè sọ pé ó dùn òun tó yín èèyàn kan kò lè sọ wípé òun máa mí sí Alhaji Hasan Ogogo tó yín kò sí bí wọ́n ṣe lè ṣe súnmọ́ra tó ẹ súnmọ́ bàbá yín ẹ fẹ́ràn bàbá yín ẹ súnmọ́ ọkọ yín ẹ fẹ́ràn ọkọ yín ṣùgbọ́n hadimu lazard ní tó máa ń wọlé adùn ó ti wó o Alhaji Hasan Ogogo wọ́n ti lọ wọ́n ti padà sọ́dọ̀ Ọlọ́run ọba kò sí nǹkan tá a fẹ́ ṣe sí mọ́ ṣùgbọ́n o èmi ní àmọ̀ràn kan tí mo fẹ́ gbà yín o ṣe mọ̀ pé gbogbo wa pátápátá kò sẹ́ni tí ó fẹ́ kí Alhaji Hasan Ogogo kó tí ì kú lásìkò yìí pẹ̀lú pé gbogbo wa mọ̀ yìí pé gbogbo wa la máa padà kú lọ́jọ́ kan ṣùgbọ́n kò sẹ́ni tó tí ì fẹ́ kó kú gbogbo àwọn èèyàn ṣàdúrà gbogbo àwọn èèyàn jáde nítorí ìwà Alhaji Hasan Ogogo bí bàbá yín ṣe wá kú yìí ẹ dákun nítorí tọlọ́hun ẹkún tí ẹ ń sun lénìí àtẹkún tẹ ti ń sùn bọ̀ láti àná látọjọ́ tẹ ti mọ̀ wípé nǹkan tó ń ṣe bàbá yín ó ti dé ìpele ẹ̀mí lásìkò gbà yẹn tí ẹ ti wá bẹ̀rẹ̀ sí sun ẹkún yẹn ẹ má sun ẹkún yẹn di celebration o nítorí pé àwọn kan máa padà sọ fún yín pé celebration of life ẹ má sọ ẹkún yẹn di celebration nítorí pé kò yẹ kẹ́ ẹ pàdánù gbogbo ohun tẹ́ ẹ pàdánù yẹn kẹ́ ẹ wá padà wá máa jó nítorí pé ẹ pàdánù bàbá tó dáa nítorí pé ẹ pàdánù bàbá rẹ nítorí pé bàbá yín dáa púpọ̀ ẹ mọ ní tẹ́ ẹ máa emulate ni ṣe mọ ní tán fi ń ròyìn bàbá yín wọ́n fi ìwà ń ròyìn bàbá yín wọ́n fi ẹ̀sìn ń ròyìn bàbá yín láàrin ọ̀rẹ́ láàrin ojúlùmọ̀ gbogbo wọn ni wọ́n ròyìn bàbá yín ẹ emulate yẹn ẹ ṣe àwọn nǹkan tó ṣe pé ìlànà ẹ̀sìn Islam tí bàbá yín tó dì mú nígbà tí bàbá yín wà láyé òun náà ní kí ẹ fi hàn òun náà ní kí ni Rasulullah sallallahu alayhi wa sallam ó sọ pé idha mata ibnu Adam inqata anhu amaluhu tí ọmọ ànábì Ádámù tó bá ti kú gbogbo tí ń bẹ láyé yìí ti tán ó ti tán fún
àyàfi nǹkan mẹ́ta ló kù tí ó lọ máa bá a. alákọ̀ọ́kọ́ sadaqatun jariyah, àwọn nǹkan tẹ́ máa ṣe tí ó máa jẹ́ sàárà gbére tí àwọn èèyàn máa jàǹfààní ẹ̀ títí lọ títí tí bàbá yín máa gbaládá ẹ̀, nítorí pé circumstances tí bàbá yín bá lọ nínú àwọn ojú ọ̀nà tó ṣe wípé yóò rojú rí Ọlọ́run ọba ni, tí ẹ ò bá ti compromise ìgbàgbọ́ ẹ̀ kí bàbá kó tó kúrò láyé, nínú àwọn ọ̀nà tó ṣe wípé bàbá yín yóò rojú rí Ọlọ́run ọba ni, ẹ tún wá ṣe nǹkan tí ojú rí Ọlọ́run ọba yẹn tó máa tún fi kún sadaqatun jariyah. ẹlẹ́ẹ̀kejì ilmun yuntafa'u bihi, ẹ̀kọ́ tí bàbá yín ti kọ́ àwọn èèyàn tí wọ́n ń ṣàǹfààní látara ẹ̀, bàbá yín á máa gbaládá ń bẹ̀. aw waladun salih yad'u lahu, ọmọ rẹ̀ tí ó máa ṣàdúrà fáwọn òbí ẹ̀. àdúrà tẹ́ ẹ bá máa ṣe ẹ má sọ di ceremony, ẹ má jẹ́ kí àwọn èèyàn kan sọ wípé bàbá yín gbáyé eré ó fi ọmọ lẹ̀, ẹ ṣe ní ìlànà tí bàbá yín tí inú ẹ̀ máa fi máa dùn ní ibikíbi tó bá wà. kí Ọlọ́run ọba kó ràn yín lọ́wọ́, kí Ọlọ́run ọba kó dùn yín nínú, kí Ọlọ́run ọba jọ̀ọ́ kó ṣe kó dúró tì yín, nítorí pé ẹ ní bàbá mọ́ láyé, kò sẹ́ni tó lè replace ẹ̀ fún yín. kí Ọlọ́run ọba tó wá máa ń jẹ́ kí tó máa ń fìlì gáàpù yẹn fún ọmọ ènìyàn nígbà tí bàbá ẹ̀ bá lọ, Ọlọ́run ọba kó dúró tì yín. náà mẹ́yìn tí ẹ wà ní industry, akínyín Alhaji Adébáyọ̀ Sàlámì Ọ̀gá Bello, akínyín ọmọọba Prince Jídé Kòsọ́kọ́, akínyín Alhaji Yínká Quadri, àmàkínyín púpọ̀, ọ̀rẹ́ yín ti lọ o. Alhaji Abbey Lanre, ọ̀rẹ́ yín ti lọ. àwọn tí ẹ jọ wà nìyẹn tẹjọ ń kóra yín jọ. Mr Latin, Alhaji Hasan Ogogo ti lọ. ìyá wa ìyá Rainbow lọ́jọ́ kìíní àná nígbà tí Alhaji Hasan Ogogo tó sì kí àkọ́kọ́, ìyá Rainbow sunkún ẹ má jẹ́ kí ọmọ mi kú. ìyá Rainbow, Alhaji Hasan Ogogo ti lọ, ó ti fi yín lẹ̀ sáyé lọ. kí ló kù tẹ́ fẹ́ ṣe? gbogbo ayé ló ń ròyìn Alhaji Hasan Ogogo dáadáa, ìyẹn náà tó fún Alhaji Hasan Ogogo. ẹ̀yin tẹ́ wà ní industry, ẹ̀yin young actors, emulate nǹkan tí ẹ rí lára Alhaji Hasan Ogogo. Ọlọ́run ọba ní limithli hadha falya'mali amilun, pẹ̀lú gbogbo àwọn nǹkan tẹ́ ń gbọ́ nípa Alhaji Hasan Ogogo wọ̀nyí, ẹ̀yin náà ẹ gbìyànjú kẹ́ ṣiṣẹ́ dáadáa, ẹ gbìyànjú kẹ́ ṣiṣẹ́ rí. kò tí ì níyà gbogbo wa báyìí, Ọlọ́run ọba yóò jẹ́ kí a pẹ́ fún ara wa. Alhaji Hasan Ogogo ti lọ nìyẹn o, Alhaji Hasan Ogogo ti di tán. àwọn èèyàn kan lè máa sọ nǹkan oríṣiríṣi, kíní kan ló pa, nǹkan kan ló pa, gbọ́ àwọn oníwákà ni wọ́n ní tèmi ń bẹ lára mi kò yí yọjú ni, tìẹ ń bẹ lára ẹ o kò yí yọjú ni o, ní tí ó pa kálukú lára ẹ ló wà o, tèmi ń bẹ lára mi kò yí yọjú ni. Alhaji Hasan Ogogo Ọlọ́run kó bá wa kẹ́, yóò sunrun àkọ́kọ́ nínú sàárè, bóyá lọ́la ni wọ́n sìn, yóò sunrun àkọ́kọ́ ń bẹ̀, Ọlọ́run jọ̀ọ́ o bá wa tẹ sàárè fún, bá wa ṣe kún sí mi fún, iwájú tó kọjú sọ́lọ́run jẹ́ ó dáa, ẹ̀yìn tó fi sílẹ̀ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. gbogbo wa náà pátápátá ó dọ̀wọ́ wa o, ikú tó bá ń kojú gbà ni òpè ńlá òun náà ló ń pa fún wa. Alhaji Hasan Ogogo lè jẹ́ ẹ̀gbọ́n wa, ṣùgbọ́n wọ́n ṣe lè kí wọ́n jẹ́ ẹ̀gbọ́n wa tó, òwe náà ló ń pa fún wọn náà, ewu ọmọgbà tó máa kàn wá. àti mi àti ẹ, Ọlọ́run jọ̀ọ́ má gbẹ̀sìn lọ́wọ́ wa, má gbé ẹ̀sìn lé wa lọ́wọ́. subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala mursalin, alhamdulillahi rabbil alamin.